Èpo ẹ̀gẹ́ wọ́n fi ń ṣe èlùbọ́ lèmi náà wá rí pé gbà àwọn sẹ́bẹ̀ tí mo sì lọ ilé ẹ̀gẹ́ tí mò ń bẹ̀gẹ̀ kémi náà kúkú fẹ́ kan rin ìrìn àjò yìí lẹ́nu kan mo lọ ilé ẹ̀gẹ́ tí mo máa lọ mo gbé èpo ẹ̀gẹ́ wálé mo sì sá a sì jẹ èmi àti àwọn ọmọ 6 ni a jẹ oúnjẹ jíjẹ tá a jẹ oúnjẹ tán ńlá di èrò hospital. Orúkọ mi ni Victoria Oyewole. Mo ń gbé ní ìlú Tèmídire Atóyèbí ní ìlú Ògbómọ̀ṣọ́. Ní ọ̀dì 28 oṣù kejì ní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí mi ṣẹlẹ̀. Ó ṣẹlẹ̀ wípé ọkọ mi ò sí nílé kí n wó sì tó máa travel kò sí nǹkan kan lọ́wọ́ wọn torí pé wọn ì sábà rí iṣẹ́ bíríkìlà ni wọ́n ń ṣe wọn ì sì sábà rí iṣẹ́. Ọwọ́ owó tí wọ́n bá pa tá a bá ná tèmi náà bá pa á fi jọ ìrìn mọ́ra wọn ṣùgbọ́n torí pé wọn ì sábà rí iṣẹ́ wọ́n tèmi bá pa wálé ìlà mọ́ ọjọ́ ná ṣùgbọ́n lọ́jọ́ ìkò sí nǹkan kan lọ́wọ́ mi tó fi jẹ́ pé gbogbo owó tá à ń pa ìrí ọjà kan gbélé rí mọ́ kò sí nǹkan kan lọ́wọ́ mi kò sí nǹkan kan lọ́wọ́ tiwọn náà ṣùgbọ́n gbà wọ́n travel tó di ìjọ́ kẹta ọjọ́ tí wọ́n travel mo máa lọ ilé ẹ̀gẹ́ gbà tí n ti rọ́jà kankan tà mọ́ mo máa lọ ilé ẹ̀gẹ́ tí mo máa lọ bẹ ẹ̀gẹ́ tí mo máa bẹ làmọ́ tó ń fi manage nínú ilé. Wọ́n wá travel ìjọ́ kẹta ọjọ́ tí wọ́n travel owó tí mo pa lọ́jọ́ ti ilé ẹ̀gẹ́ dé ó ní mo fi san owó kan tí a jẹ àwọn èèyàn sì wá ń pariwo mọ́ mi lórí ni mo fi owó ń san owó kó tó di lọ́jọ́ jọ́kè ní alẹ́ ọjọ́ kó tó di àárọ̀ àjẹsùn kò sí nǹkan kan àárọ̀ náà tún pé kò sí nǹkan kan àwọn ọmọ yìí wá ti rọ kalẹ̀ mo wá wò pé kí ni wọ́n lè jẹ ìrí nǹkan kan ṣùgbọ́n mo ti ń gbọ́ wípé àwọn èèyàn fi èpo ẹ̀gẹ́ wọ́n fi ń ṣe èlùbọ́ lèmi náà wá rí pé gbà àwọn sẹ́bẹ̀ tí mo sì lọ ilé ẹ̀gẹ́ tí mò ń bẹ̀gẹ̀ kémi náà kúkú fẹ́ kan rin ìrìn àjò yìí lẹ́nu kan mo lọ ilé ẹ̀gẹ́ tí mo máa lọ mo gbé èpo ẹ̀gẹ́ wálé mo sì sá pàtó ọgbẹ mo gún mo sì lọ ní ẹ̀rọ a sì jẹ èmi àti àwọn ọmọ 6 ni a jẹ oúnjẹ àwọn ọmọ tèmi àwọn 5 àwọn 4 ni àwọn ọmọ tí ọmọ mi bí àwọn 2 ni àwọn ọmọ wọn jẹ 6 èmi sì keje wọn jíjẹ tá a jẹ oúnjẹ tán ńlá di èrò hospital tó fi jẹ́ yí pé ìgbà tí wàhálà ń ṣẹlẹ̀ èmi gan gbà tó tí ó di nílá tán èmi gan ò mọ kankan mọ́ àánú ni èmi àti ìdílé mi la rí gbà ni. Mo di on the 28 yẹn ní alẹ́ ní ọba sápè lóru ẹ bá ní àmọ̀dá mi ní àti ìgboro bá pè pé àwọn aláwọn ọmọkùnrin 2 kan wọ́n wá bá wọn lóru ní ìsìn pé ìyàwó mi àtọmọ mi ń bẹ ní hospital ẹsẹ̀ wí fún mi èmi náà ò lè sùn mọ́ òun òkun mi mo sáfọkàn mi bọ́ lọ́n sọ̀rọ̀ títí ilẹ̀ fẹ́ mọ́ aago 4 kọjá báyìí mo ṣe sáré nù àsáwà máa sẹ́ nìkan yá àbágbé wálé nígbà tí ń bọ̀ dẹ̀dẹ̀ tá a dé àgbègbè bí mo ń gbé ní àbáyàsọ náà lè mo sábà àwọn èèyàn lórí ìta rẹ́gẹ́dẹ́ kí ló dé wọn bá ní nítorí ṣẹlẹ̀ mí gan làwọn wá báwọn ó ṣe pé ọ̀dà náà teacher hospital làwọn ní wà gbogbo wọn kí á ló lè fà yìí wọ́n ní wọ́n jẹ èpo ẹ̀gẹ́ ìní ọlọ tí wọ́n jẹ wọ́n sá gbéra àwọn wàrà náà wọ́n sá gba hospital lọ wọ́n bá wọn bí tí àwọn èèyàn mi ti ń sáré káàkiri wọ́n ń lọ lé oògùn wọ́n ń rọgùn wọ́n ń ṣe wá so àṣàdùpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé nínú àwọn 6 àwọn 7 ẹnìkan ni ọba ìṣẹ̀lẹ̀ náà rìn tó yẹ pé di bí mo ṣe ń sọ̀rọ̀ yìí ó ń dùn mí tí mo bá ti rántí rẹ̀ ifo mọ́júmọ́ àárọ̀ yìí gan ìran rẹ̀ mo tún gbà mọ́júmọ́ pé sọmọ ẹ lọ náà nì. a rí pé àwọn 3 lára wọn ti dákú lọ ní òkú àwọn àdẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan gbogbo wọn ti so tó nípa ti di omi ti gbẹ lára wọn báyìí tí mo sọ pé ojú ọmọdún 13 yẹn ó ti wà ní táǹpẹ ní shock mi pé omi ara ẹ ti tán
níbi tí ara gan ò lè compensate fún wọn at that point. So nínú àyẹ̀wò àti pàtàkì máa check bó ni level ẹ̀jẹ̀ wọn ó lọlẹ̀, bàtà máa ṣe àgbéyẹ̀wò bó ni mímí wọn ṣe rí, tá a máa ń pè ní oxygen saturation. fíyàn tí nǹkan kan bá ṣe ó lè tó bí 95, 97 sí 99 over 100 kò ṣe máa rí nínú èèyàn tí kò bá ṣàìsàn. Ṣùgbọ́n nínú bàtà fi máa rí náà yẹn bí 70, 75 nígbà tá a rí nínú, so oxygen level wọn ó ti low. So bàtà oxygen level wọn ti low, láti gbọ́ history pé ègbò ẹ̀jẹ̀ ni wọ́n jẹ. Nínú ìmọ̀ wa àti ní òye, àmọ́ òye pé èèyàn bá jẹ ohun tó ní ṣe pẹ̀lú ẹ̀gẹ́ tàbí jùlọ àwọn tí mo tẹ̀lé bẹ́ẹ̀ àwọn bí abisí mi wọ́n ní nǹkan kan nínú wọn tó jẹ́ pé ó lè ṣe àléébù fún ara. Bá a ṣe ń gbìyànjú tó ọ̀wọ́wọ́ táyà abáwápa náà là fi ń jẹun ààrùn owó kankan, ṣùgbọ́n bí kì í ṣẹlẹ̀ yìí ti wá ṣẹlẹ̀ ó jẹ́ ó dùn mí torí pé ìmọ̀ pé ó lè di ní lábà. Lérò ọkàn mi ni pé bàrà kí n sọ́ọ̀tì ibi àwọn ọmọ yìí tí wọn ò jẹun sùn tó sì ti dùn láàárọ̀ náà tí n sì tún rí nǹkan kan fún wọn ẹ̀ lọ́wọ́ àfà o tí wàhálà fi wọnú ayé mi. Àwa méje ìnà àwa tá a délé ìwòsàn tá a jí àmọ́lá èèpẹ̀ ẹ̀gẹ́hùn àwa méje ni, ṣùgbọ́n náà àwa méje ọmọ tọmọ mi bí tó jẹ́ ọmọ mi òun ló kéré jù nínú wa, ó sì ti òun ṣaláìsí nípa ìpò ẹ̀gẹ́ tá a jẹ yìí, òun ti ṣaláìsí ó kù àwa mẹ́fà. My name is Aki Anabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drivetv. olólùfẹ́ Drivetv àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drivetv. Keep watching Drivetv. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drivetv. What drive ẹ̀wọ̀n ní ògo ẹ̀, what drive ẹ̀wọ̀n fulfilment, what drive ẹ̀wọ̀n ní tó bá lọ, ó ní iṣẹ́ rẹ̀, ibi ni kò máa wò Drivetv. Thank you. Chloe. Drivetv, driving you around the world.